Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this.
lórí adé ẹbí ìbálẹ̀ ìrìnlẹ̀ ọ̀sẹ̀ tó kọjá arákùnrin sọ tó bímọ ẹ̀jọ̀ láàbọ̀ wọn ò bẹ̀ fara ẹnìbọ̀dì tí wọ́n fi bí tó fẹ́ bí wọ́n ní tóun náà fi tó wá nínú wọn rẹ̀ àwọn tó Thank you so much for watching our videos, and importantly, you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's exactly everything. Gua TV. Click on it. You see a subscribe button. Click on the subscribe button. That's all. And if you have a big show coming up, any event, you can call us.